ní ìbàwáṣẹ̀ Ọọ̀ni kẹta Aláyémọrẹ ló bí ìgbẹ́ta sí nílé Ifẹ̀. Láyé ìgbàanì wọ́n máa pàdé kiri ọba wa bí mẹ́ta ìṣẹ́nu lè lọ́pàá pé ká ló rẹ̀ gbọ́n. Ọ̀rànmíyàn Aláàfin Ọ̀yọ́ bí nínú sí wà lọ́nà. Aláyémọrẹ ní oúnjẹ lẹ́dẹ̀ẹ́ ní nígbà náà lórí kòkòlà àtàwọn kí ṣe. Ìgbà tó Ọ̀rànmíyàn dé láti Bìní ọkọ̀ olóyè Aláyémọrẹ ọ̀yẹ̀bá fún ó bẹ̀rẹ̀ sí àwọn ọmọ nìkí. Ó wà lọ ní ẹ̀fà àlàyé ẹ̀fà Aláyémọrẹ yẹn gbé. Ó dèrò Bádọ́rọ̀ lọ́rùn lẹ́kìtì orí ọmọ ó tó wá padà wá síbi gbogbo orí àwọn. Ṣùgbọ́n gbà tí Ọ̀rànmíyàn kú lọ sí ọ̀dọ́ Aláyémọrẹ padà sí Ilé Ifẹ̀ láti jọba gẹ́gẹ́ bí Ọọ̀ni. Ẹ lọ rè tú ìtẹ́ Ilé Ifẹ̀ wò dáadáa ẹ̀ẹ́dì wípé ẹ̀ẹ̀mejì Aláyémọrẹ jẹ Ọọ̀ni ní Ilé Ifẹ̀. Ọ̀rànmíyàn ọ̀rẹ́ tì mí wá ó ṣẹ̀ṣẹ̀ lórí àwájú wa bí. Ọ̀rànmíyàn ọ̀rẹ́ tì mí wá láti Ọ̀yọ́ òun náà ṣẹ̀ṣẹ̀ lọ tẹ Ọ̀yọ́ tó ní ilé Ọ̀yọ́ sí Ọ̀yọ́ lọ́ọ̀lọ́ ni ẹgbẹ́ lọ́rin. Ó wà ní ẹgbẹ́ ṣe wá dé bí ikú àwájú wa kẹ́ẹ̀dẹ́ tó dé o. Wọ́n lẹ́ẹ̀dẹ́ wá sọ wa ní àyí ní ilé wa mà bí lẹ́gáàdì ṣe fi lálọ́gbọ̀ yé mi tó bí tí ọ̀rọ̀ ti wà ní. Ọ̀rọ̀ pé àrọ́jọ́ ìwé sọ nù wọ́n gbé pẹ̀tẹ́ kí wá ibù láàrín tó lé lórí sílẹ̀ gọ́ọ̀fù láàrín tó lé lórí ní àti lọ́gbà ẹ́sẹ̀tì náà. Ó tẹ́lẹ̀ lọ́wọ́ wọ́n ní area 5 green ibo ní lẹ́lẹ́ tẹ́wàá gbà ní customary tenant ibo ẹni bá fi tó lóore ìyàjọ́ jẹ̀wò. Ìkàkọ́ ló lò lórí ìkàkọ́ ní ọ̀dá ọlọ́gbẹ̀ lókè ó jẹ̀mọ̀ yí pé kìí sàwọn ló jẹ lọ́pọ̀ jẹ gómìnà lọ́sùn bí àwọn kan ló sì jẹ kẹ́yìn àwọn mẹ́rin ń bọ̀ lẹ́yìn èèbó tó ṣẹlẹ̀ ló ṣèlésà àwọn ọmọ